Hello everyone, welcome to Toyeen Talks. Báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín? Okay, this is just a quick one. I'd like to thank you all for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you all. Bye. I don't like these people, believe me. I'm waiting on my bat in your jet. I don't like it. Hello, Dilo, I just fún mi ní kí n tí mo bèrè lánàá. Kí ni tí Fola fi gbàlàjì lọ sí court ẹjọ́. Ẹjọ́ sir. Quick one. Ẹ rán mi létí, kẹ́ máa rán mi létí, kí má bá court. Kó má pè mí ní fi hàn yín mọ́. Ṣé kí kọ́kọ́ play àṣírí yẹn tán àbí kí kọ́kọ́ gbé voice Fola wá? Ṣé ká kọ́ play ẹ̀ tán? Ṣé ká gbé voice Fola wá àbí ká play àṣírí ìtàn? Very clear instructions. Stay on your own. Jẹ́ kí n mọ àwọn tó ń bá mi jà. Ibi tí n bá lè lò wọ́n dé tọmọtọmọ jẹ́ máa lò wọ́n fi gòkè ọ̀la. Ẹ kọ́kọ́ máa gbọ́ eléyìí o. Èwo ni ká tẹ̀ kọ́, ẹ jẹ́ ká kọ́ play ibi tí Fola ti mọ̀ Alhaji. Ká tó play ibi tí Fola ti mọ̀ Alhaji. Ẹ ká play lè ká tó lọ ẹ jẹ́ ká wo nǹkan tí lọ́yà ti send ẹ̀ sí mi. Ẹ wò, ẹ máa bọ̀. Ẹ wò, Ọlọ́run kò nírọ́. Ẹ máa bọ̀. Ẹ mọ̀ pé mi ní fún yín lófo. Mo dẹ̀ ti lọ bẹ́, mo ti lọ gbé bò mi lọ sọ́dọ̀ Daddy. Ọba ra pé méjì fún mi, gbẹ̀yìn. Okay, fún mi ní spoon àti cup yẹn bá ń fún mi sí. Mo fẹ́ mu flakes. Ẹ jẹ́ kí n fi hàn yín. Òun lélẹ̀. Ìní parọ́ fún yín náà. Ẹ wò. Òun rèé. Ẹ wò. Ẹ wò. Ṣé pé òun ló gbàlàjì lọ. Ó ń bọ̀ guys, máa fi hàn yín náà. Ẹ wò. Ẹ já wo date. In the family court, in the matter of Miss Latifa Lawal, ṣe rí pé Miss Latifa Lawal náà fi síbí, Khadija Lawal náà fi síbí. Children between Sariyu Folashade Olalude ti rí, Miss Latifa Lawal, Khadija Lawal ṣe ti rí. Application ṣe ti rí. Ṣe rí pé ó ti gbàlàjì lọ. Déètì wo lẹ rí? Déètì wo lẹ rí ẹ̀yin èèyàn? Déètì wo lẹ rí? Indi kìnìkan wo. In order granting custody of children, Miss Latifat 5 years and Miss Khadija Lawal 2 years. Second and third kìnìkan applicant. Kìnìkan applicant who are solely kìnìkan charge kìnìkan in order of injunction remain responsible. Respondent whenever by himself, servant agent kìnìkan from interfering with the kìnìkan wo. Ṣẹ́tìrí kan ti gbé wọn lọ sí court. Ẹ wò. Ṣẹ́tìrí for service on dated night 2022. Ẹ wò. Ṣẹ́tìrí. Ẹ jẹ́ kí n fi hàn ààrẹ yín Instagram. Ìgbà tán dé court náà realize pé
Mr. Lawal lọ́mọ kankan mi ní parọ́ fún yín náà ẹ̀dẹ̀ ń dráàgì wa ṣé èyí tẹ́ ṣe òótọ́ ni èwo nínú yín ló lè gbarú ẹ̀ ẹ̀dẹ̀ ń dráàgì mi lórí ọ̀rọ̀ tí mi mọ́wọ́ tí mi mẹ́sẹ̀ ẹ wo ẹsẹ̀ wa ń bí ẹ wo ẹ ti rí bọ̀ ok wọ́n ṣe gba kọ́pì bí wọ́n ṣe gba mi mọ kankan tó kíní kan bí wọ́n ṣe gba kọ́pì bẹ́ẹ̀ ok bí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba kọ́pì bí wọ́n ṣe conclude ní yẹ́ yìí ẹ wo 2022 suit number rẹ̀ ẹ wo ṣẹ̀rí Sàríù Fọláṣadé Mrs. Latifa Lawal kíní kan Kadija Lawal ẹ ti rí kíní kan ẹ ti rí originating motion ẹ ti rí mi ní parọ́ fún yín mi lè tàn yín ok in order to ṣe kíní kan wo applicant sum of 150,000 kíní kan monthly as maintenance each charge 300,000 kíní kan ẹ ti rí ẹ jẹ́ fi hàn àwọn ará Facebook ẹ jẹ́ fi hàn àwọn ará Facebook ẹ lè bá mọ̀ pé ẹ wò in order that kíní corresponding chart ṣe kíní kan applicant kíní kan sum of 150 kíní kan monthly maintenance allowance for each child kíní kan each child of the marriage totally nǹkan tó ń gbé wọlé rẹ̀ ṣẹ́ ti rí of the marriage number 1 kò sí dọ́kúmẹ́ǹtì marriage kankan àwọn olórí burúkú ẹ ti rí nǹkan tó ń gbé wọlé number 1 kò sí dọ́kúmẹ́ǹtì marriage kankan number 2 no ẹ gbàgbé pé bí wá 300,000 ṣe èèyàn san sálárì ni no kò sí iye tó pọ̀ jù fọmọ why using other people's children to blackmail Lizzy Anjorin why using other people's children to blackmail the husband ó mọ̀ ìtorí ẹ̀ nígbà tí màá yẹn ń dágbé kòròdú ò lọ́bẹ̀ àṣírí àwọn ní HIV sórí pé o ti gbé àwọn ọmọ ẹ̀sìn rèwerèwe báwo ni àlàyé ẹni kó lọ wọn ẹgbẹ́ lọ́wọ́ after generator ibi tó lè gba 3 rooms ẹgbẹ́ ń bẹ̀ yẹn ibi tó lè gba 3 rooms ẹgbẹ́ ń bẹ̀ yẹn ibi tó lè gba 2 rooms pan papa omi gbóná jẹ́ ilé omi gbóná Fọlá kọ̀ wá tán yìí ṣé bẹ́ẹ̀ rí i marriage láti 2022 family court rèé òun ò dẹ̀ ń pẹ́ òun rèé in order to direct responding kìnìkan nígbà tí lọ́ọ̀yà Alhaji ló send kìnì sí mi ó ti tó bẹ́ẹ̀ lọ́ọ̀yà Alhaji ó dẹ̀ submit document láti fi ẹ̀rí hàn báwọn ọmọ yìí ń ṣọmọ Mr. Lawal ò dẹ̀ yìí take such responsibility ọ̀rọ̀ tádájọ́ gan wá ń sọ fún ẹ wá gbórí àwọn ọmọ yín wá àtòrí yẹn wá fi ń gba ìpè ọ̀fẹ́ Lizzy Anjorin wá ń lo kádàrá yín ó wá fi ń kọ́lé ó fi ń kọ́ estate ó fi ń kọ́ gbogbo ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fura ẹ jẹ́ kí n gbé ọ́díò yìí wá ẹ jẹ́ kí n gbé ọ́díò yìí wá ẹ jẹ́ kí n gbé ọ́díò yìí wá. ẹ jẹ́ kí n gbé ọ́díò ilé wa kí ni ẹ ó ti ń gbóná lẹ́ẹ̀kan kò tẹ plus yẹn kó fi sílẹ̀. ẹ jẹ́ kí n gbé ọ́díò wá. ẹ gbọ́ ilé bọ̀ ẹ máa gbọ́ ọ. omi gbóná ẹ̀dà gbé wá ẹ má bínú. ó dẹ̀ ń dráàgì mi kí ni ti tèmi
ṣé èmi mo bá yé Fọlá jẹ́ ni àbí mò ń gbowó lọ́wọ́ Alhaji ni? Is the man giving me money? So why are you expecting much from Lizzy? Is the man giving me money? The man is my business partner. We work together. I'm under salary bẹ́ẹ̀ ṣe ń wò mí. Iṣẹ́ tí n bá dẹ̀ ṣe ni mo máa gbà. If I did not run advert, I will not eat. Brothers, one speaker. Mumbo. Sir, ma fi yín sí speaker. Now you are talking. Hold on. Ẹni tí mo fẹ́ kó pè wọlé ló ṣe pè wọlé. Ẹ ṣá hold on. Hold on, uncle. Hold on o. Kí lẹ sọ sir? Zero bank account. Jade go Jade. Yes sir. Tani kò ní ṣe àkúṣe. Mo ní tí wá rí 300,000 lóṣù tó lọ. Mo bẹ̀ tún gbọ́ngbà kan tán ní àwọn làwọn ó ṣe bàbá, àwọn ó ṣe ìyá. Ṣé Mr. Lawal ti ẹ̀yìn kankan lọ́dọ̀ àwọn ọmọ yẹn mọ́? Mo wá rò pé ṣé wọ́n lè tún lọ lẹ́yìn. Wọ́n náà ti kọ́ lé gan, àwọn ti kọ́ mansion fáwọn ọmọ. Àwọn ti fẹ́ sí school. Wọ́n gbé wa lọ court. Èmi ò kàn sọ̀rọ̀ ni. I don't reveal so many things. But that lady, òun àti àwọn àdó tó ṣì in a week. Wọ́n máa ń serve wa ní up to 10 court letters. In a week. Èmi ò kàn sọ̀rọ̀ ni. Wọ́n ní wọ́n tún ti sọ fún wa pé wọ́n lákùsẹ̀ ní ìgbàgbọ́ lákùsẹ̀ ní Mr. Lawal 300,000 látọ̀dọ̀ ẹ̀fẹ̀ ìpè lákùsẹ̀. Olè máa lé o. Àṣírí nìyẹn brother mi. Ẹ̀yin náà ṣe à. Ẹgbẹ́ tó bá fara balẹ̀. Tẹ́lẹ̀ kò bá máa rí dọ́gbù yẹn gan gbà. Ọlọ́run ṣàánú wa. Àwọn ọ̀la ń lò lọ. Ẹ bá bayé dédé Ọlọ́run máa bẹ̀rẹ̀ sí lé ní o. Ní tí máa fi sú gbogbo yín rè. Ní tí máa fi sú gbogbo yín ṣẹlẹ̀ yìí. Ẹyẹ máa wòrà wò ṣe o. Mo ń gbádùn yín kọ́là, à ń gbádùn yín, ẹ gbọ́dọ̀ lọ kọ́là. Nígbà bá ṣe Monday wọ́n ṣe ìràwọ̀, ó bá di Tuesday wọ́n sọ̀rọ̀ okó àtògò, ó bá di Tuesday wọ́n tún bẹ̀rẹ̀ wá ìwé mi ti ẹ̀ mọ advice táwọn ilé ìgbé wá báwọn èèyàn. Yóò fọ́ ọ́n rubbish. Ẹ tí òtó kan tó ń gbé tó ń darẹ̀ sí mẹ́wàá. Ẹni tí ò rí inú ilé tiẹ̀ tó ó lóun fẹ́ advice èèyàn òun fẹ́ resolve ọ̀rọ̀ lórí mídíà. Ó tún padà bí. ẹjọ́ ẹni tó lóun fẹ́ ọ̀rọ̀ yín concern ni òun yẹn ẹ̀gbọ́n tí ń gun lẹ́sẹ̀ nínú ayé ẹ̀ gan-an só ti rí yọ ni. Kò rí yọ sà. Kò rí yọ mí ìmẹ̀ṣẹ̀ tí mo ṣe. Ìmẹ̀ṣẹ̀ tí mo ṣe wọn. Nígbà tí èèyàn wà láàbúrọ̀dù tí ọ̀rọ̀ rẹ̀ tí ayé rẹ̀ gan ò búrọ̀dù. Ẹ̀jẹ̀ wà lábúrọ̀dù dàbí èrè búrọ̀dù. Èmi rò pé àbúrò àwọn yẹn máa sọ̀rọ̀ empowerment for Nigerians. They were talking about how to assist Nigerians, how to help them. Ọ̀rọ̀ ràwọ̀ la gbé wá. Ẹ̀jẹ̀ ṣe ọ̀rọ̀ máa dá sọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Ọ̀rọ̀ ràwọ̀ la gbé wá. Wá fún mi milk. Ọ̀rọ̀ ràwọ̀ la gbé wá. Kí lẹ̀ rí inú ràwọ̀? Ìràwọ̀ wo ni títí yín? Oníràwọ̀ tí ń bo mójú. Ìràwọ̀ abẹ́ staircase àbí ìràwọ̀ bò. Uncle kì í sọ̀rọ̀ ẹ̀rín o, ọ̀rọ̀ pípì ti sú mi o. Lizzy láàárọ̀ lọ́sàn-án lálẹ́ fún mi ní Jesus. Mi ìdẹ̀ kì í sọ̀rọ̀. Mo fèsì àwọn tajọ níjà ni, bọ̀tọ̀ fọlọ́fọlá tán máa ń gbé wá yẹn. Wọ́n ní ẹni gbẹgbẹgbẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ báyìí. A ṣí ètè síta bídèrí kúlà. Bẹ́ẹ̀ ṣe rí ni bí àwo sọ́nà ní. Ó ní kí ló dé dandan ni. Ó ní Fọlá. Ọ̀rẹ́ jókòó rà bàtà. Ó ní Fọlá. Báwa máa rotate lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀. Ó ní Fọlá ọkùnrin ti balẹ̀. Ó pàdé aláàánú. Ó ṣàánú first wife ló fẹ́ kejì. Ó ṣàánú kejì ló fẹ́ Lizzy kó tó wá kan Fọlá. Mo ti fẹ́ bá wọn gbé voice note wọn wá. Ibi tí Fọlá ti lè imagine ẹni tó ń bọ́. Ẹ tẹ̀síwájú dé ẹ tẹ̀síwájú. Yes sir. Torí kéèyàn ti ẹ̀ mọ irú ìràwọ̀ téèyàn ti ẹ̀ wò nù láìpẹ́ lé. Ẹ sà ṣe notice nígbà tó ju tróònù tó ju. Mo ń gbọ́ sà. Mo ń gbọ́ yín. Ó ju stóònù síta ọwọ́ sáré lọ wá sọ chọ́ọ̀tì sórí.
ogun ọ̀run. Kí wọ́n ní wọ́n dá tí o pariwo ogun ọ̀run? Ṣé ẹ pàdé ogun ọ̀run sàbẹ̀ ṣe ń bọ̀? Nígbà tó bí tún ogun ọ̀run eléyìí tó jẹ́ pé nǹkan ogun ọ̀run dáná sí lábẹ́. Èyàn ṣe wà lábúrò tó jẹ́ pé ìràwọ̀ ọ̀nà ìràwọ̀ omi ìràwọ̀ yìpẹ̀ ní ọmọ sọ̀rọ̀ rẹ̀. Ní tó wà lábúrò. Ó dẹ̀ kàn tí. Ní tó wà lábúrò. Ṣáṣíwájú ni àbẹ̀wò ẹ̀yìn. Èrò ẹ̀yìn lélẹ̀. Abroad tí ó broad. Aṣíwájú àwọn ní HIV káfàtà. Ìràwọ̀ láti solve problem Nàìjíríà. Ọ̀rọ̀ ọ̀nà kò sómi, ebi ń pààyàn, ọ̀rọ̀ ìràwọ̀. Kò sóúnjẹ, kò sówó. Wọ́n wá sọ fún ẹ pé ìyàwó ilé, odidi ìyàwó lọ́ní, you can have man that will just be a friend, you don't need to be under anybody. Mo gbọ́ sùúrù ẹ̀ka mo lè ń wò pé ṣé irú àwọn ilé àwọn fáírọ̀sì yìí náà ń dá síta.